wọ́n ní àwọn ọlọ́pàá ti kán Sowore lápá o. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà la gbọ́ pé wọ́n ti kan apá ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Action Congress ní ìdìbò ọdún 2023 Ọmọyẹlé Sowore o. Ìròyìn gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àárọ̀ tọ́sídẹ̀ẹ́ ní Force Headquarters ní ìlú Àbújá. Nínú àtẹ̀jáde kan lórí àkáǹtì Sowore ni ó ti fi ojú ọ̀rọ̀ náà léde pé àwọn ọlọ́pàá kan ti CSP láti ọ̀dọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí IGP Monitoring Unit kó sòdí tí wọ́n sì fìjà agbára wọ inú sẹ́ẹ̀lì tí arákùnrin Sowore wà tí wọ́n sì náwó gan-an. Ó ní nǹkan bíi aago 6 àárọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí CSP láti ẹ̀ka IGP Monitoring Unit kó àwọn ọlọ́pàá mìíràn sòdí láti gbé arákùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Ẹ ó rántí pé Sowore ló ti wà látìmọ́lé láti ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nígbà tó lọ dáhùn ìwé ìpè kan láti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Monitoring Unit.